àìmọ̀jíire lópin ilé àfìrìmọ̀jò jíire nísàárẹ̀ bábíọ́dún ọmọ àmínú aya balógun bá ti jíire abùṣebùṣe ọlọ́dún ní mọ tiẹ̀ lọ́dún ọ̀yá mọ tiẹ̀ níléra ọba lùfọ́n mọ tiẹ̀ lẹ́rìn àbíbá mọ tiẹ̀ lọ́jọ́ tòní ọ̀pọ̀ nínú tẹ́jọ́ dáyé ló ti kú ọ̀pọ̀ ti ṣègbé ẹlòmíín wà nípò àìlera ò ń bẹ láyé ó tún bẹ láàyè rere alhamdulilayi àṣọdúnmọ́dún la wà àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù ńlá wà àṣoṣùmọ́ṣù ọdọọdún nígbàgúdá ń so ó ti ṣọdún èyí ó ṣe tẹ̀mí tọmọtọkọ àṣẹ Èdùmàrè akóróyẹjọ́ àfojoojúmọ́ dára bí egbin ẹlẹ́yinjú funfun lẹ́nẹ́ bí ọgbà òwú aya abdulgani babatunde balógun mama abdulrahman ọmọbọ́lárẹ́ mama rahima fèyíkẹ́mi máa dá gànjọ́ ọba nílé bàbá tó bí ọlọ́mọ ará ọba mòdé ọmọ korowa ọmọ tàǹgbàtà ọmọ lèkẹ́lẹ́rù lọ́ba ọmọ yúnwẹ́ nílé ọmọ yúnwẹ́ lóko ọmọ aṣẹ́fúntẹ́fúnṣe ọmọ oníbòkìtìpà ẹni lẹ́ni lọ́ba amọ̀rìn ọ̀bá rìn ẹni ò lẹ́ni lọ́ba kó sọ́gun ọmọ ẹni gbépo lọ́jà jàre lépo ìran bàbá yín ló dọ́mọ tó dọ̀yà òròjọ́ ẹnu rẹ̀ ó tún jàre ìyá ń gba wájú ilé ọmọ rẹ̀ ń gbẹ̀yìn kùlé ìyá ń gbowó ọmọ náà ń gbowó ńlẹ́ o ọmọ aṣojoko tó ṣákí ọmọ aṣàlọ̀ síwájú ìjà ọmọ atẹ́niwíjọ́ ni wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ èèyàn ò ní nílé bàbá kó má ní tìyá ọmọ ọ̀làrí nìyá rẹ̀ ọmọ adábá ọmọ arúgbó olú ọmọ ọ̀làrí ọ̀pá ọmọ ọ̀bùlẹ̀ pẹ́pẹ́ lóríta apagun ọyẹ́ ń bẹ lóko bàbá rẹ̀ ọmọ ọyẹ́ mòoru ẹ̀gbá ni ẹ́ ẹ̀gbá nìwọ ẹ̀gbá ọmọ orò lọ́tà ọmọ asẹ́ tí ń mú kíkankíkan ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ẹ̀gbá ló ní báyìí sí èkejì ló ní bá wà ará aké máa jó ọmọ máa jó méjì ọmọ ẹrú ní sinmi ọmọ ẹ̀kọ́ kìí sì nìyàn àwọn gbọ́n ó kó tiẹ̀ sábẹ́ ewé ẹ̀dìyẹ gbọ́n ó fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀ bàbá yín gbọ́n ó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ olúmọ ẹ̀gbá ló ní fífi òrò tó túnṣẹ́ ti eégún tán bá wá béèrè pé ta ló kọrin ewì fáyà balógun ẹ máa wí fún wọn pé Olagoke Ismail dúdú parí ọlá dúdú parí ọlà dúdú parí ìmọ̀ dúdú parí òye àfirùngbọ̀n yẹ̀ ó kẹ́ bí àgbà mùsùlùmí dúdú tí mo dúdú kì í ṣe tọ̀bù rárá ọba Èdùmàrè ló fún mi lẹ́wà náà.